Ẹ káàbọ̀ tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín. Ẹ bá wa wí fún alára wípé a ti wà níbí nídìgbé. Ẹ wí fún ajérò wípé mo ti wà níbí nídìgbé. Ẹ bá wa sọ fún Ọ̀rọ̀gúndélà pé èmi ọmọ yín àbúrò yín mo wà níbí nídìgbé. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin olórí Fúlàní, mẹ́sẹ̀jì rẹ̀ fún yín láti ẹnu bàbá wa. Yorùbá jí ẹ bá sùn. Yorùbá ti jí wọ́n dáwọ́ oṣù wọ̀. Ìyá jẹ wá tó nà kí ló dé ta láṣẹ tó lóko ò lè róko tó lódò ò lè rodò. Láì sọ̀rọ̀ nígboro gbogbo wa ń tàdí sílé. Kí ló dé? Kí ló lè tó yìí? Àwọn olórí tá a dẹ ní àwọn yẹn ti dé olórí fún Fúlàní. Ó ga o. Sòbíyá dégbò egbò gan di sòbíyá. Gbá Yorùbá jí máa sùn. Ojú ti là jí máa sùn. Ojú ti là jí máa sùn. Ojú ti là Yorùbá. Àwọn yìí ti dẹ́kun dà. Ẹ bẹ̀rẹ̀ kú tó padà báyìí lọ́wọ́ àwọn olè ọlọ́ṣà ọ̀gára mọ́dáfọ́ká. Àwọn olè wọ́n mọ̀mọ́ ya wọn lẹ́rú inú wọn tún dùn. Olórí Yorùbá àṣọ olórí ní gbogbo yín. Fúlàní ló ń dó yín ẹ̀yin gan ìyàwó. Ẹ̀yin wá ń ṣe lórí àwa. Ẹ máa gan ni. Ẹ̀yin olórí jàtijàti olórí jàgàjàgà. Ṣé ti rí gbà láti Bayelsa wọ́n ti ń jẹ́ ilé ọba. A máa jó yín. Ẹ̀yin kẹ̀ ẹ̀yin ẹ ti tẹ́gbóná. Ẹ lè wí ìbátú yìí. A pọ̀jù yín lọ. Yóò tún pọ̀jù yín lọ. Ẹ̀yin ìlú yìí la wá ń wí. Olórí onírìṣà. Beautiful speech. Ẹ ti sábà tẹ́lẹ̀ náà. Beautiful speech lórí irọ́. Kò ẹ̀ ní action. You don't have the brain. You don't have the mentality. You people. Scammer ni ẹ̀yin scamara. Lẹ́kọ̀ọ́lé scamara la máa ń pè yín. Olóyìnbó ló ń pè ní scammer. You don't know what you are doing. Stop messing us around. It's finished. The game is finished. Divide Nigeria. Nigeria is gone. It's dead. Gàbé Nigeria tó ná ọmọ ọ̀yà. Nigeria tó ná ẹbí. Nigeria tí ò ná rẹ̀. Nigeria tí ò ní ìlú. Nigeria tí ò ní oúnjẹ. Nigeria tí ò ní èèyàn. Nigeria tí ò lọ identify ayẹyẹ. Who is Nigeria? Ẹ má tọ̀ wá mọ́ ojú ti là ẹ̀yin tèmi ẹ̀rẹ́kọ̀. Ẹ jẹ́ kó máa gbóná lọ. A máa jó gbogbo wọn mọ́lé. A máa dáná sun anything, dáná sun ebu. A máa jó anything, jòjó ebu. Jó ebu. Ẹ̀yin neglect youth. Carry one along. You just said the same mistake. Even the palace where you give the speech or the hall, there's no youth there. Ẹ̀yin ṣòṣà. Tẹ́ pọmọdé sí i. Ó máa parun. Eégún yìí ti jẹ́ lórí kókó. Omi ti gbẹ́ lẹ́yìn ọjà yín. Ẹ ti parun. Ẹ ṣòṣà tẹ́ pọmọdé sí i. Because ó lè ní ẹ̀gbọ́n ẹ̀tara yín lọ́pọ̀. A máa jó yín ni o. A máa jẹ yín o. A máa jó gbogbo bálàsì yín. Ẹ̀yin olórí tẹ̀yìn pẹ̀lú ayé lórí fún wa. Aṣọ lórí ni yín. Olórí Fúlàní. Ẹ̀yin olórí Yorùbá. Aṣọ lórí Fúlàní ni ojú wa ti là.
nǹkan tẹ́ fẹ́ jẹ kò jẹ́ kẹ́gbọ́n ẹ ti jẹ́ bó gbà ẹ ti rọra kéegun ẹ máa jẹ́ yọyín ṣu ẹ̀yin ẹ máa jó bọ́lá sí i ẹ máa jó gbọ́ àńdò tí Tinubu ni ẹ ní dúró wò ó a ti sọ fún yín láti ilẹ̀ ìpè sísìn fíìmù ni a máa bá yín ní kọ̀ọ̀kan ẹ jẹ́ kó máa gbóná lọ bẹ́ẹ̀ ni o àwọn kẹ̀ Yorùbá nation ẹ fún wa ní Yorùbá nation kẹ́ fòṣì sílẹ̀ Yorùbá nation ló lè ṣe Yorùbá nation Yorùbá nation ẹ fi wá sílẹ̀ àtọmọ ẹrú àtọmọ ọba àtọmọ ọba àjòyè Yorùbá ni wá ẹ fi wá lẹ̀ ẹ jẹ́ ká tọ́jú ara wa àwa fẹ́ gbádùn ilé ayé wa o ẹ̀yin ò rí pé òmùgọ̀ ni Fúlàní báwo ni Gbábíàlà ṣe máa jókòó sọlọ́gbọ́n lórí ẹ wá fipò màmá lọ bẹ́ẹ̀ ó nídìí Ọlọ́run fẹ́ kí Yorùbá gbọ́ lórí fọ́sọ́kọ ẹrú fún 200 years and above àti wá gbọ́ kò sí wẹ́rẹ́ mọ́ Yorùbá ẹ pín Nàìjíríà ẹ pín yẹ́lẹyẹ̀lẹ. Nigeria is gone already. Àwọn tí ò fẹ́ kẹ́ ẹ pín wọn mọ́. That is where Yorùbá nation will rise up. Ibẹ̀ la máa ti ka national anthem wa. Ẹ̀yin ní Yorùbá nation kò sí kan tó jẹ́ pé politicians sanwó election mọ́. I ma create ministry to sponsor them, to give them what they want. Kí ló fẹ́ ju materials pẹ̀lú location to do campaign. Ìdàgbàsókè làwọn fẹ́. Ẹ gbà bẹ́ẹ̀. Politicians will never spend their money for campaign again Yorùbá nation. We will give them a ministry, to give them material, to give them the logistics and venue to do their campaign. We will be the first country in the world to introduce that. Ìdàgbàsókè ìlú làwọn fẹ́. Kò sí jẹkújẹ mọ́. Yes. Àádẹ́ fún independent candidate láyè. Yes. To create competition. We are under the same law. Ẹ̀yin kẹ̀, ẹ̀yin tẹ̀ gẹ̀ tara yín. Yorùbá nation. Ẹ̀yin youth, ẹ lọ jogún iṣẹ́ ń bọ̀. Ẹ lọ dínà. A máa jólè gbogbo wọn. Àbẹ̀rù kankan. Olórí kẹ̀, a máa jólè gbogbo yín. A máa ṣe yín, a máa yà máa. Báṣabàṣá. Ẹ máa ṣẹlẹ́yà, a máa sùnmí ìjà nínú yín. A máa jẹ́ ní. Ẹ̀yin tó ti jẹ́ a máa yé. Ẹ ti wá pa wá sílẹ̀ kí a máa revenge. Ẹ ti pa ọmọ wa sílẹ̀ kí ẹ tẹ̀jọ́ wọ́n sílẹ̀. You can never go scot-free. Never. Ẹ gbà bẹ́ẹ̀. Yorùbá nation is the solution to our answer. Ẹ̀yin tẹ̀ ní brain. Láti last year, tá ti pariwo. Okay, project wo lẹ gbé sórí table that can change the people's mind. Strategy wo lẹ mú wá? Ẹ lè ṣéèjì tí Jésù máa fi dé. Láíláí. Ẹ fẹ́ fi àwọn ọmọ ọládé. Àgàgà ilé ìṣeré lè. Àwọn ògbèrè Fúlàní. Àbákúlà aṣọ awo ni. Fúlàní kẹ̀. Àwa lọ. Lè bá yín gbé mọ́. Olórí burúkú ni gbogbo yín. Ẹ̀yin kẹ̀, irú ìyá wa sọ. Tó bẹ́ẹ̀. Tẹ́bá ti dá sílẹ̀, agbára yóò lè ka. Ó lè ka. Ó ka tì. Ẹ má gbọ́ga. Ẹ̀yin kẹ̀. Ẹ̀yin, a máa jẹ́ yín wáyé. A máa sin jẹ. Ẹ̀yin. A máa sin jẹ. A máa jẹ yín. Tell them. A máa sin jẹ. As in. Ẹgbẹ́ bẹ́ẹ̀. Ẹ ti sọ wá dọ̀kálá. Ẹ ti sún wa kò gírí. Ẹ̀yin oníbẹ̀rẹ̀ fìyà. Ẹ sọ ìyàdómi ọbẹ̀ fún wa. Ẹ̀yin wá náà ni màá lọ scot-free. Wọ́n ti jẹ́ gbowó ẹ̀rí. A máa jẹ yín. Amúgbó. A máa jẹ yín. Ẹ máa wọ̀ Wéèrí wọn. Tábà ní jẹ yín. A máa jẹ yín. Ẹ máa wọ̀ wọ́n wá kọ́sínú history. A máa jẹ yín. Àwọn máa jẹ yín. Ẹ̀yin tó yọ̀bọ̀ ti wá. Láti yọ̀bọ̀ ti gbogbo ẹni tó bá náà. Àtẹ̀rùpẹ́ máa change. Àṣewèrè ni yín. Wọ́n ya wèrè gan-an, wọ́n gbádùn. Ẹ pa wọ́n mọ́ wá sílẹ̀ ẹ̀yin. A máa
jẹ yín. Our partner in crime. A máa jọba, a máa jẹjoyè, a máa yan yín jẹ, a máa jòṣèlú, òṣèlú, a máa jẹ anybody. Jẹ anybody jẹ ẹ̀bù. Ayé báyìí tá a máa sun yín jẹ, ẹ̀yin tẹ̀ tí ì lọ́kọ̀. A máa lé ní kàbàkàbà, orí adé a máa fi gbá bọ́ọ̀lù. Because orí adé ò tó adé náà. Because torí adé bá torí adé àjọrí tiwa. Orí adé ò torí adé kò torí tiwa wá nìkan là ń dorí wa tá à ń dorí ilẹ̀ wa. Àwọn wèrè. Ẹ wá ní ẹ̀yin máa lọ scot-free. Fulani kan máa fi ń gbá fúbọ́ọ̀ ẹ gbà bẹ́ẹ̀. Ṣé wọ́n ti fi ń gbá lójú wa? Wọ́n ti fi wọ́n gbà. Gbogbo yóò lè parapọ̀ kẹ́ sọ̀rọ̀ because àwọn kan jẹ́ bẹ̀ láàrin yín àwọn kò jẹ́ bẹ̀ láàrin yín àárín yín wá dàrú ẹ̀yin náà wá fi ṣe olórí àṣolórí ní olórí Fúlàní Tinubu olórí Fúlàní Ọọ̀ni olórí Fúlàní máa lọ bẹ́ẹ̀ olórí Fúlàní máa lọ bẹ́ẹ̀ olórí Fúlàní Akíolú olórí Fúlàní Adébánjọ olórí Fúlàní. Gani Adams gan ti dé olórí Fúlàní báyìí torí kò ní máa mìsí àn tí ò bá ń ṣe olórí Fúlàní. Olórí Fúlàní gbogbo yẹjọ olórí Fúlàní a máa jẹ yín ni ẹ̀yin mọdà fọkà yìí a máa jẹ yín ọ̀bọ ẹ pa wọn mọ wá sílẹ̀ ẹ̀yin a máa jẹ yín a máa jọba a máa jẹjoyè a máa yan yín jẹ a máa òṣèlú a máa jẹ anybody ẹgbẹ bẹ́ẹ̀. Ṣé rí i pé òun yẹn nìyẹn kò tí ì tán o mo pause ni ẹ tí ì rí nǹkan kan ẹ mọ mẹ̀mẹ̀ ẹ mọ jack shit ẹ tí mọ anything Ọlọ́run ẹ mọ̀ wípé ẹyẹlé ló ń bá yín tọ̀ ẹdìyẹ ti dé ẹ fura ni Ọlọ́run ọba ń gbọ́ Jésù ń gbọ́ ànábì ń gbọ́ àwọn ìgbàrúmọlẹ̀ gan mọ̀ sí a ní awọ ara ẹlòmíì inú yín máa ṣí mọ́lẹ̀ wọ́n náà máa jẹ yín anyhow wọ́n á jẹ yín big time wọ́n á jẹ yín wọ́n á jà lámọ̀rí yín ẹran ara yín máa jẹ mọ́lẹ̀ mọ́ títì bẹ́ẹ̀ náà bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn ṣé mọ̀ pé ìgbà tá à ń sọ látijọ́ ọjọ́ yìí ẹ rò wípé ẹnu lásán la fi ń sọ ó dáná ẹ̀yẹn máa gbọ́bọ̀. A máa pa yín báyìí tá a máa sun yín jẹ ẹ̀yin tẹ̀ tí ì lọ́kọ̀ a máa lé ní kàbàkàbà orí adé a máa fi gbá bọ́ọ̀lù. A máa fi gbá o. Because orí adé òdodo adé náà. Because torí adé bá torí adé àjọrí tiwa. Orí adé òdodo adé kò torí tiwa wá nìkan là ń dorí wa tá à ń dorí ilẹ̀ wa. Ẹ wá ní ẹ̀yin máa lọ scot-free. Ṣé ẹ ti rí nǹkan? Insult Yoruba leaders and be ready for the consequence. Insult Yoruba leaders and be ready for the consequence. I'm not sure pé àwọn gan dúró de consequence wa. Àwọn gan ní mind láti stomach consequence nǹkan táwọn ti sọ wádìí. Mo rí wípé àwọn kan ti jápa àwọn èèyàn bíi Tinubu àwọn èèyàn bíi Gani Adams àwọn ló ń jápa lórí show yìí. Ṣó ti yé yín torí gbogbo wọ́n máa ń rìn kiri bí òkú ni wọ́n máa ń rìn kiri bí ọ̀rọ̀ lórí social media. Tọ́bádẹ̀ ti rí wípé ẹni tó máa ń hit wọ́n ti wà live by you they cannot help it but come there to hear what làbárí orí wọn bẹ́ẹ̀ ni so wọ́n ní ká dúró de consequence ṣé eléyìí wèrè tó sọ̀rọ̀ yìí wèrè yìí ṣé ó lè dúró de consequence yẹn gbà tó bá dé kò sí wàhálà mo bá yín bò ó wà nù kúlà ó ń yọ ọrùkú lálá díẹ̀ ló kù ẹ má kánjú ṣó ti yé yín ẹ sọ̀rọ̀ ayín di má kánjú ọ̀la. Kẹ́ sọ̀rọ̀ because àwọn kan jẹ́ bẹ̀ láàrin yín àwọn kò jẹ́ bẹ̀ láàrin yín àárín yín wá dàrú wọ́n dàrú olórí burúkú olórí burúkú olórí wo burúkú Tinubu olórí Fúlàní Ọọ̀ni olórí Fúlàní máa lọ bẹ́ẹ̀ olórí Fúlàní máa lọ bẹ́ẹ̀ olórí Fúlàní Akíolú olórí Fúlàní olórí Fúlàní èwo ló wà lẹ́kọ̀ọ́ yẹn wèrè sáwó kú olórí Fúlàní Abíọ́dún ìwọ mákẹ́tà olè olórí Fúlàní gbogbo yẹjọ olórí Fúlàní a máa jẹ yín ni ẹ̀yin mọdà fọkà yìí a máa jẹ yín a máa lé yín kàbàkì eré ń pè ó ń gbóná bọ̀ fẹ́lifẹ́li ni àwọn olórí burúkú. ẹ̀yin lè máa gbóná ẹ̀yin àwa ló máa fẹ́lifẹ́ yín kẹ́ tutù ẹ̀yin ẹ sọ pé dariska ni a máa ṣó yín. máa ṣó wọn ẹ̀yin ò lè jà fún Yorùbá lọ́jọ́ yìí
ṣe wá yamayama ẹ̀yin jẹ́ lórí fún Fúlàní àwa wá gbà yín lórí wà tó lórí olórí ní àmàmẹ́sì gbogbo yín we are coming for you. We are coming for them. Help your nation. Help your nation. Help your nation. Help your nation. Ẹ máa gba ọmọ Yorùbá lákọ. Ẹ lọ́jọ́ ogun. A máa mẹ́sì wọ. Ẹ lọ́jọ́ ogun. Ẹ dínà. Ẹ tó bá kọlù ọjọ́ kó kọlẹ̀ lóṣọ̀. Ẹ tó bá kọlù ọjọ́ kó kọlẹ̀ gbóná. Ẹ tó bá kọlù ọjọ́ kó kọlù fẹ́kọ̀nà. Wọ́n àtọ́ bẹ́ẹ̀. Àwọn kẹ̀. Wọ́n àtọ́ bẹ́ẹ̀ spiritually and physically. Nigeria is dead. Ẹ̀yin. Ẹ wá ń tọ̀ wá gbogbo nǹkan tẹ́ bá sọ àpò yìí rẹ̀ sọ sí. wọ́n ń sọ sí. ní kankan ọmọ ẹ̀kọ́ ń ta àjà ni. wọ́n ń ta àjà wọ́n ń polówó zobo nínú go slow. gbogbo yìí rẹ̀ tó bẹ́ẹ̀ àbájọ yìí máa yé ni. Yorùbá nation no retreat no surrender no going back. àgbàgbàlẹ̀ bàbá wa lọ́wọ́ wọn àwọn ọlọ́tà ni wọn àmàyàn wọn. a máa yan wọn jẹ olórí burúkú olórí wo burúkú a máa yan yín jẹ ẹ̀yin báwo ó kù wọ́n mọ̀ ohun yẹn nìyẹn ẹ̀yin ẹ fẹ́ la. ẹ fẹ́ la. ẹ fẹ́ la. Up Yorùbá nation. Up Yorùbá nation. Up Yorùbá nation. Yorùbá nation ló lè ṣe. òun ni o. Kudos to our boss nídìí ìrókò. òun ni o. Kudos to our boss nídìí ìrókò. Ẹ gbà yìí. Ẹ̀yin lọmọ ẹ má bẹ̀rù. Kò sí bẹ̀rù o. kò sí o. Ìbẹ̀rù kọ́ ẹ̀. Àwa lọmọ má bẹ̀rù. Ẹ ti fi bẹ̀rù kọ́ wa lómi ọbẹ̀ lọ. Ìbẹ̀rù yìí náà ni kò sí bẹ̀rù mọ́. kò sí mọ́. Yorùbá ẹ jí ẹ má bẹ̀rù mọ́. Yorùbá má bẹ̀rù mọ́ kò sí bẹ̀rù. Ẹ̀yin nìran àkọ́kọ́ o. Òyìnbó mọ̀ pé ẹ̀yin nìran àkọ́kọ́ o. I didn't open that now. Ó yé wọn o. Wọn ò fẹ́ kẹ́ gbérí o. Ẹ má bẹ̀rù mọ́ o, kò sí bẹ̀rù, ẹ jí ìbẹ̀rù kẹ̀. Wọ́n lágbára àpọ̀. Àwa nìran àkọ́kọ́. Ẹ̀yin nìran àkọ́kọ́. Tá bá gba Yorùbá nation, ẹ máa gbọ́ ìtókù. Ẹ̀yin nìran àkọ́kọ́ o. àwa ni o. Ẹ má jọṣẹ́ o. ẹ rí bó wá ṣe fáìn ju wo Nàìjíríà yìí. tó jẹ́ pé àwọn object tó wà ń bẹ̀ ìgbàlẹ̀ àgbáyé is 450,000 years old. ẹ gbọ́dọ̀ mi o 450,000 years old. etí ń dùn ẹ́ 450,000 years old. gbogbo history tó yìnbó kọ pẹ́lẹ́ ayé ti ṣe 6,000 ni o. bẹ́ẹ̀ni. 6,000 ni o. ẹ̀yin lọmọ ẹyẹ má bẹ̀rù kò sí bẹ̀rù mọ́ kò sí bẹ́ẹ̀ má bẹ̀rù ẹ dìde tọ́ gbogbo ìdásí ló ń dìbò lẹ́kọ̀ọ́ lónìí ẹ má bẹ̀rù mọ́ ẹ ní láti dìbò fẹ́yàn ọkọ mọ́ kò síbò. wọ́n tiẹ̀ ti para wọn síbẹ̀ gan kò káyé wọ́n fẹ́ kú ni. Welcome to hell. Hell. Welcome to hell. Hellfire. Welcome to hell. Because ẹ̀yin lọmọ má bẹ̀rù. ẹ̀yin wá ń bẹ̀rù. Oh yeah. ẹ̀yin ká máa lọ ká gba Yorùbá nation. ẹ̀yin bẹ̀rù. torí ìkọ́tẹ́ bẹ́ẹ̀ jẹ. kò sí ìkọ́tẹ́ lè dá Yorùbá nation dúró ẹ má bẹ̀rù mọ́. Yorùbá nation come to stay. Spiritually or physically. Anyhow. Ó ṣú ọ̀dọ́dọ̀ Elédùmarè. Àwa nìran àkọ́kọ́. Ẹ jẹ́ ká gbára wa sílẹ̀. Ẹ má bẹ̀rù wọn ẹ dìde tán. Ẹ bí ni tán. Kudos to our boys. Gbogbo bádà tó kù.
ṣí gbọ́dọ̀ wá sílẹ̀ a gbọ́dọ̀ máa jẹun oúnjẹ gbọ́dọ̀ wọlé ẹ̀yin nìran àkọ́kọ́ ẹ má bẹ̀rù mọ́ o kò sí bẹ̀rù ẹ dúró tán ẹ dúró lákọ òòṣà ẹ dúró lábọ ẹ jogun ẹ̀yin youth ẹ jẹ́ anything eatable. ìgbádùn tún dé fúnlẹ̀ ayé yìí ìgbádùn tuntun ẹ dìde ẹ jẹ́ ká fún ní nǹkan tó gbà àwọn ò fẹ́ kẹ́yìn ọmọ tàbí jẹ̀yà mọ́ ìyẹn ń ṣomi ọbẹ̀ àwa nìran kọ́kọ́ ojú ti là ojú ti là ojú ti là ẹ dìde tán. bẹ́ẹ̀ ni o bàbá mi wà lẹ́sìn jẹ́ kán mọ̀. orílẹ̀-èdè wa ni tí àwọn ìran wa ti ń gbé gbogbo èèyàn tó kù tó wà láyé ara wa ló ti jáde. bẹ́ẹ̀ ni. wọ́n ò lè dẹ́rù bà wá. àwa ni bàbá ìyálàyà wọn. bẹ́ẹ̀ ni. ẹ dìde. ẹ ò bó o wá ṣe fine. torí pé ẹ dìde la ṣe ń parí. torí pé ẹ bẹ̀rù la ṣe ń parí. ẹ jẹ́ ká sọ bẹ̀rù nù. ẹ gbàgbé ẹ̀ wọ́n kò hàn lè ṣe nǹkan kan. ẹ jẹ́ ká bínú tán ẹ jẹ́ ká dìde tán. a máa ìjólé ọba tí ò bá ṣe tiwa. a máa jólé òjòyè tí ò bá ṣe tiwa. a máa jólé òṣèlú tí ò bá ṣe tiwa. a máa sí local government tí ò bá ṣe tiwa. a máa ṣóòrí gan. ọ̀rọ̀ bẹ̀rù kọ́ àsọtẹ́lẹ̀ kó tó ṣe àgbà ìjàkadì ní. ẹ gbà bẹ́ẹ̀ 200 years láti fi take you as a slave 200 years ọ̀dọ̀ wa lòyìnbó ti kọ́ democracy. yes kẹ. ìbọn náà máa ń yìn fúnra wọn. ìbọn lẹ́yìn lọ́dọ̀ wa. that name Nigeria is a British business name. àwọn ò lè jẹ mọ́ ọmọ aládé ni wá. àwọn ò lè we are not going back Yorùbá nation ni àkọlà sọ́wọ́ mọ́. ẹ gbà bẹ́ẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ a máa parí sẹ́ àfi tẹ́ bá ṣe nǹkan tá a fẹ́ yìí olórí kẹjà fún ìran Yorùbá àwa nìran àkọ́kọ́ àwa lọmọ tí ó ń bẹ̀rù. bẹ́ẹ̀ ni akọni lójú ogun. àwọn mẹ́rin péré ṣe láàrin wa. àwa gangan ló ṣà. èyí wá dábẹ̀rù sí wa lọ́kàn kó ẹ̀ lè ṣẹ́jú ká yìnbọn ìbọn ò ràn wá mọ́ ìbọn ò ràn wá mọ́. àdúrótà pẹ̀lú yín. Ìyá mi láàrin Abíọ́lá love you so much. kékeré lẹ́rí lè ní o gbogbo bọ́dà tó kù ẹ̀ ṣíwá náà kò ní dábò wúlọ́dì. kò sí kankan tá a máa ṣe. I see some people peeing in their pants. ọmọ bá wà lọ́kọ́ torí táwọn bá bí ní tán over 2 million people máa àtàkì ilẹ̀ kan náà. àwọn youth tí wọ́n bínú torí wọ́n ti gbaná torí wọ́n ti táṣì tẹ́tí fi yà yí wọn lórí wọ́n máa bí wọ́n ti bínú tó. ẹ̀yin 120 days tí bàbá Akíntóyè fún wa òun ló káwọ́ lọ́wọ́ kó tí ó bá jẹ́ yẹn ẹ ti gbọ̀ngà ẹ ti gbọ̀ngà ẹ ti gbọ̀ngà ó ń gbaná lára wa ó ń gbóná lórí wa ògúngún wa abẹ́dọ̀wò ògúngún wa abẹ́dọ̀wò eré náà ń pè ní ẹ ti sọ́gbà ọmọ kékèké dàgbẹ̀jì. ẹgbẹ̀jì ológun. ẹni wo tán àwọn ń lọ kò sẹ́ni tó lè mú Yorùbá nation dání. It's a moving street train. yes kẹ. anything krakra biscuit ni. kò sí bẹ̀rù mọ́ ọdún sùn àkọ́gìrì ẹ má bẹ̀rù mọ́ àwa lọ́mọ má bẹ̀rù kò sí bẹ̀rù. ṣé ń gbọ́ àwọn eléyìí tó ń pè wá novice ládọjà. Yorùbá nation. part of the people. is ordained by God by Elédùmarè by Ọlọ́run and our forefathers wọ́n ti bínú. èyí sọ fáwa ẹ̀ ń pe Nigeria the forefather who is forefather of Nigeria ibi táwa ti ń gbé over thousand over 500,000 years
years 500,000 years àwa nìran àkọ́kọ́ ẹgbà bẹ́ẹ̀ a máa tu fún yín gbogbo ìdẹ́fẹ́ mọ̀ tó dúdú wa náà ẹ máa mọ̀ kò wá láti ibì kankan inú Ifá ló wà ọkọ̀ ti kọ́ sínú Ifá báìbù wa nìyẹn òyìnbó mọ̀ ó wà látẹ̀dọ́ ó wà ìrọ̀ inú Ifá ẹ pé babaláwo tó mọ̀ Ifá ẹni kọ́ gbé odù àwọn Odùduwà jáde wọ́n á kà fún yín wọ́n á sọ gbogbo ẹ̀ Elédùà ló ń ràn wá kojú bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì ló wá ó wá ní jagunjagun. bàbá mi yorùs yẹn gan sef ṣe bó èdè òyìnbó lẹ sọ yẹn náà fàdákà wúrà àti fàdákà bàbá mi Prince Lateef Délé Atóyèbí mo like orúkọ yẹn Atóyèbí fàdákà is more beautiful ẹ rí pé orúkọ yẹn ni orúkọ Yorùbá ni ìyá ni wúrà bàbá ni jígí fàdákà ẹ mọ̀ tó mọ̀ orúkọ rere ó sàn ṣẹ́jú wúrà àti fàdákà lọ fàdákà bó ṣe fine tó yẹn orúkọ rere ẹ wo bẹ ṣe ń jẹ́ Atóyèbí yẹn ó beautiful ju fàdákà lọ bọ́ ẹ jẹ́ ká sọ orúkọ owó wa ní fàdákà ṣé ó ti yé yín ẹ jẹ́ agbóhùn bàbá wa délẹ̀délẹ̀. ó dẹ̀ tún wá nígbà tó jọba lé wa lórí Ifá sọ bẹ́ẹ̀ Ifá ló tọ́nà gbogbo wọn ẹgbà bẹ́ẹ̀ àwa nìran àkọ́kọ́ o ẹ máa gbọ́ wíníwíní tọ́wọ́ gba Yorùbá nation. That's right. ẹ máa mọ èèyàn tẹ́ jẹ́ ẹ máa mẹni tẹ́ jẹ́ ẹ máa mọ ibi tẹ́ ti wá ẹ máa mọ̀ pé yìí nìran àkọ́kọ́ wọ́n fẹ́ fọwọ́ gbogbo wa mọ́lẹ̀ wọ́n mọ̀ àṣírí ti tú ojú wa ti là àwa nìran àkọ́kọ́. ìyá mi Ìyábọ̀dé mo rí yín. ẹ bínú ẹ dìde ẹ farọ́ dìde fáfọ́jú dìde wọ́n gbà yìí tẹ́ fọ́lọ́jú tẹ̀ tí ìbọn náà bóyá kọ́ máa yẹ yìí sí i o ẹ ṣe jìbàjì o Yorùbá nation ẹ kó òroko ẹrú ẹ lè ka kó òroko ẹrú kudos to our boys nídìí oko kudos to our boys nídìí oko máa gbé sọyẹ́bù olórí oko gbowó ìbàrẹ́ máa gbé sọyẹ́bù. má jà sọ́lá. ìbàrẹ́ ìjáyà ìbàrẹ́ òṣètọ́lá ìyá mi ìbàrẹ́. Bàbá Ràmíyàn ìbàrẹ̀ ojú wa ti là àwa nínú àbúrò. Bébí ti ṣẹ́jú. Ẹ bínú ẹ dìde ẹ farọ́ dìde fáfọ́jú dìde gbogbo èyí tẹ fọ́lọ́jú dẹ̀ tí ìbọnà ó yẹ kó máa yẹ yìí sí i o ẹ ṣe jìbàjì o Yorùbá nation ẹ kó òroko ẹrú ẹ lè ka kó òroko ẹrú. Kudos to our boys nídìí oko kudos to our boys nídìí oko máa gbé sọyẹ́bù olórí oko gbowó ìbàrẹ́ máa gbé sọyẹ́bù Koiki Òòṣà ìbàrẹ́ ìjáyà ìbàrẹ́ òṣètọ́lá ìyá mi ìbàrẹ́ bàbá Ràmíyàn ìbàrẹ́ kó bá lọ bẹ́ẹ̀ lọ ẹgbà yìí. Adúgbò lọ́wọ́ gbogbo yẹn ṣe gan. Yorùbá nation. No going back. No retreat. No surrender. You see? It's ordained by God. Yorùbá nation ordained by God. No human being can stop it. Regardless of your caliber, intelligence, education, kilotuku, spiritual. You cannot stop Yorùbá nation. Anything. You are wasting your time. You are cracker biscuit. Thank you. Ẹ rí ìmí inú wọn ti máa tọ̀ ara báwọn bí ó ti jẹ́ gangan nìyẹn òun lẹ ti gbọ́ yẹn ṣó ti yé yín bó ṣe jẹ́ gangan lẹ ti gbọ́ yẹn òun yẹn nìyẹn ṣó ti yé yín òun yẹn nìyẹn ẹ ṣeun bàbá mi dàre bàbá mi Atóyèbí mo ṣàmì sàdúrà yín ohun yẹn nìyẹn kí ló ti ń porúkọ ẹ Ọ̀jájá o tí ì rí nǹkan tó ń lé ẹ tó ti ń sá o mo dẹ̀ mọ̀ pé bó ṣe wà lọ́kàn ẹ ló ṣe sọ yìí Ọ̀jájá já putuputu ń dà ojú Ọ̀jájá ò lè sí bí ẹ rí nígbà tá a click Yorùbá nation kò gbọ́ Ọ̀jájá jáde o torí wọ́n mọ̀ pé wọ́n sì ń bẹ gọ́gù gan mọ̀ yín wípé alábòsí nìyí alábòsí mo ṣe ń wọ́ Ọ̀jájá kiri lẹ́nu
Ọ̀jájá ẹ̀rù ń bà ẹ́ àyà ń fò ẹ́ kí ló ń bà ẹ́ lẹ́rù mo wí mo ń béèrè lọ́wọ́ ẹ kí ló ń bà yín lẹ́rù kí ló ń bà yín lẹ́rù kí ló ń gún yín lọ́kàn Ọ̀jájá àti dé sí yín lọ́rùn àti dé sí yín lọ́rùn tí mọ̀ ni ẹ ṣì ń imagine ẹ ni that is why tẹ fi ń ṣe ń sọ lórí nínú conference meeting ní àbí whatever meeting tẹ̀ ń ṣe imagine tí mọ̀ bó ṣe ń lọ gangan ṣó ti yé yín táìmù ìgbà tí fíìmù yẹn bá máa play lójú yín bàbá mi Olúgbẹ̀dùn mo kí yín bàbá mi Ìkẹ́ Ànábì ìyá mi Ẹ̀bùn Olúwa Owóyọ̀mí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ káàbọ̀ ṣe ní táìmù ìgbà tí ìlú yẹn bá máa dún tán tó máa dún sí yín létí ẹ jó ó dàbí ìgbà tí a wà ní kékeré ni mo ṣe nǹkan kan ní kékeré mo sè ẹ̀wà èmi náà ni mo gbin ẹ̀wà yẹn sẹ́yìnkùlé o mo sè é mo wá fi yọ̀ já ìyá àgbà mi ló jókòó tì mí bí mo ṣe ẹ̀wà yẹn wọ́n ló sè é ẹ̀wà tó yẹ kí gbogbo ilé jẹ ni ó yá jókòó tì ẹ̀yin bàbá mi àti ìyá mi ṣe ń parọ́ fún yín mo jẹ tẹ́gbàtẹ́gbà mo jẹ tán ikùn mi wá rí tondo yìí lè gbàgbé láyé bí mo ṣe rántí nísìn mo ṣe ń sọ yìí ṣe rí bí mo ṣe fi ẹgbà jẹ ẹ̀wà yẹn lẹ ṣe máa jẹjẹkújẹ tẹ ṣe lẹ gbogbo àwa yóòtù tẹ bíríìdì yìí tẹ rò pé nítorí à ń sọ̀rọ̀ lórí social media ó ti tán nìyẹn ẹ jẹ ẹni tó bá ṣẹ̀gùsí òun ló ń jẹ iṣẹ́ ọmọ tẹ ṣe ni ẹ gbúdọ̀ jèrè béèyàn bá ṣe ṣiṣẹ́ ọmọ sí ó gbúdọ̀ jèrè ẹ ti ṣiṣẹ́ gidi gan ẹ ti bíríìdì aláṣẹ́wó onínàbì ẹlòmíì obìnrin míì máa kó yín wọ́n máa kóra wọn jọ sínú yàrá wọ́n á rèpù yín ṣó ti yé yín àwọn onínàbì tẹ bíríìdì láàrin wa wọ́n á rèpù yín nígbà tó obìnrin 20 bá máa fi rèpù yín tẹ bá máa fi torí 15 ẹ̀ sọdá sọ̀hún ṣẹ̀rá àwọn tó jẹ́ bíi gay tẹ bíríìdì láàrin wa náà wọ́n á gbẹ̀yìn wọlé sẹ́yìn ọkùnrin lára wọ́n á rèpù yín tẹ bá máa fi dórí 10 mo mọ̀ pé ẹ lè gbà tán torí wípé bóyá èmi inú yín gay gan ni kò sí wàhálà ayé ń lọ náà nìyẹn bọ̀ tígbà tó bá máa fi rèpù yín dé stage kan ẹ̀ sọdá sọ̀hún síbi tẹ́ ẹ ti wá ṣe wá rí mí nínú yín tí bíríìdì aṣẹ́wó ẹ̀dẹ̀ bíríìdì gay àwọn ìtẹ́ bíríìdì ni àwọn jàgbà níbí jàgbà lọ́tún jàgbà ọmọ báà ní àjàgbà ó ti yé yín àwọn alọ́kólóhùn kígbe wọ́n á wá bá yín lálejò wọ́n á báyàwó yín sùn wọ́n á bọ́mọ yín sùn ṣe mọ̀ pé nígbà tí gbogbo nǹkan bá ti dàrú kò sí law and order ọlọ́pàá tó máa wọṣọ ọlọ́pàá gan ládùúgbò kò ní lè wọṣọ ọlọ́pàá kò ní lè gbébọn torí pé ìmí inú àwọn ọlọ́pàá yẹn gan àwọn gan ń fẹ́ kí àyípadà rere dé bálé ayé àwọn wọ́n máa bọ́ṣọ sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n máa mú ìbọn tí ẹ fún wọn pé kán fi máa dáàbò bo ẹ̀yin tẹ́ni kán fi máa pa àwa yẹn wọ́n á mú wa fi dojú ìjà kọ yín wá wọnú ilé yín ṣẹ̀dẹ̀ mọ̀ pé ńgbà tí gbogbo ẹ̀ bá ti dàrú ibi tí ìmí nínú yín kówó sí ẹ ṣáà rí bó ṣe ṣẹlẹ̀ sí ọba Èkó bẹ́ẹ̀ ni ibẹ̀ ló máa kọ́kọ́ lọ wọn á lọ kówó yín wọn á kọ́ valuable item yín yẹn tó bá bá yín bẹ̀ tó bá bá yín bẹ̀ nǹkan ló máa pa yín wọn á dẹ̀ máa pa yín díẹ̀díẹ̀ ni ẹ̀ máa kú díẹ̀díẹ̀ ṣó ti yé yín so àwọn fíìmù tó máa ṣẹlẹ̀ nígbà tí gbogbo nǹkan bá dàrú tán tí ì mọ̀ ẹ kàn sí mi imagine adé kò dẹ̀ lè síbẹ̀ ṣe lè imagine ẹ̀ tó kò lè dùn tó kó máa happy gangan ṣó ti yé yín wọ́n ní wípé ìròyìn ò tá mójúbà ẹ̀sìn rí ìròyìn ni tí ò rí àmójúbà yẹn gangan dẹ̀lẹ́ nídìí mo mọ̀ pé máa jápa náà lórí ṣó yìí ni àmójúbà yẹn gangan òun ni gidi gangan sórí irú ìwọ àti bórabóra yẹn ẹ̀yin méjèèjì tẹ máa ń pera yín lólórí yẹn ẹ̀yin méjèèjì yẹn mo fẹ́ rí èmi inú yín wọ́n máa ṣe nǹkan tó bá máa ṣe fún yín wọ́n máa ṣe fún yín báyìí live and direct wọ́n máa gbé sórí Facebook kò sẹ́ńtà mú wọn kò sí ọlọ́pàá kò sí sójà ọlọ́pàá tó yẹ kó mú wọn àti sójà tó yẹ kó mú wọn àwọn gan ti join civilian àwọn tí ń ba ayé yín jẹ lọ so ẹ̀ẹ̀kan imagine and it's not good kẹ́ máa imagine torí ẹni tá a bá ń gbéyàwó bọ̀ wá bá kì í garun ń garun lọ́wọ́lọ́wọ́ ni he has spoken after how many atrocities he committed. After how many atrocities? After tó ti ta ilẹ̀ òòṣà, after ìgbà tó ti ta òòṣà wa, after tó ti ta culture and heritage wa, after tó ti ta wá tó bá jẹ́ wípé ọba gidi òun ni ọba yìí ni
wọ́n máa gbé ìṣẹ̀ṣe lárugẹ wọn ò gbé ìṣẹ̀ṣe lárugẹ yes wọ́n ṣe ọdún ọlọ́jọ́ kí lọ́ba ń wá nínú chọ́ọ̀chì kí ni ọba ń wá nínú mosque kí ni àwọn ọba ń wá lábẹ́ anointing tí wọ́n ń fowó torí ọba tadétadé ti fìlà fitifìlà kí lẹ̀ ń wá kiri ẹ̀dẹ̀ débi ipò yìí náà látijọ́ yìí ẹ̀dẹ̀ mọ bí gbogbo nǹkan ṣe mọ́ lù pọ̀ ẹ̀dẹ̀ sì jókòó síbẹ̀ ẹ̀ ń wò ìgbà táwọn ọ̀dọ́ wá dìde lọ́sẹ̀ wá ń bọ́ síta lọ́wọ́ ní Ọ̀jájá have spoken is now you want to speak sort upon injury ni campaign after election ni sórí gbogbo ètò ìsọ yẹn ó ti bọ́ sórí aṣọ ọ̀bọ ọmọ yẹn ti rìn ìhòhò wọjà gbogbo yẹn tẹ̀dẹ̀ ń ṣe yẹn kò dẹ̀ bá mọ́ ṣó ti yé yín kò bá mọ́ gbogbo ẹ̀ ń píríṣì nìkan àwọn ọ̀dọ́ so nísìnyí ó ti dọ́dún kelò ẹ bá mi kọ́ síbẹ̀ yẹn ó ti tọ́dún kelò tí Ọ̀jájá ti déjọba tó ti wà lórí àlééfà ọba àtọ́dún kelò tó ti dé àlééfà ọba ó ṣe jẹ́gbà tí gbogbo nǹkan dàrú ló ṣe wá bọ́ síta ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o ọwọ́ mi rèé funfun nẹ́nẹ́ o ẹ bá mi ṣe ẹ jẹ́ ká ṣe conference call yẹ ẹ rẹ́kọ̀dù mi kẹgbẹ́ sórí social media so that tó bá ti ń wọlé ọba tó bá ti ń wọlé ìjòyè tó ti ń wọlé politician wọn ní wá sílé Ọ̀jájá you lie àwọn tó máa ṣe kinní yẹn fún ẹ àwọn tó máa ṣe kinní yẹn fún ẹ wọ́n wà láround ẹ ẹni tó máa ṣílẹ̀kùn fún wọn inú ilé ẹ lọ wà ẹjọ́ ń sùn ẹjọ́ ń jí ni ẹjọ́ ń jẹun ẹjọ́ ń sùn ẹjọ́ ń ṣe gbogbo nǹkan ni Ọ̀jájá gbogbo ìwọ ni kọ́kọ́ gbogbo yín pátápátá àti bórabóra tọ̀yọ́ àti wèrè eléyìí náà lórí burúkú yìí jẹ́ ìgbé síbẹ̀ gbogbo yín pátápátá ṣé ẹ wá rí ẹ má béèrè ta ni ẹni náà èmi ò mọ̀ wọ́n ṣùgbọ́n mo mọ̀ wípé àwọn ọ̀dọ́ mi àwọn ọmọ mi lórí Flatbush àwọn ọmọ mi àwọn ọmọ science student wọ́n máa ṣó yín wípé àwọn lọ léèwé wọ́n wá po kẹ́míkà pọ̀ fún yín àwọn ọmọ mi wọ́n á ṣe kinní yẹn fún yín wọ́n á ṣe fún yín náà ara yín á kọ́ gbogbo yín pátápátá tẹ́ rò wípé ẹ jẹ́ nǹkan kan ní ilẹ̀ Yorùbá yẹn wọ́n á ṣe fún yín ẹ̀yin gan mọ̀ àyà yín á já ṣé ní gbogbo àwọn tó wà lórí social media mo fẹ́ sọ kinní kan lálẹ́ àwọn tó wà lórí social media tó ń pariwo ẹ̀yin sọ́ọ̀tọ̀ bá wa àwọn bá wa ẹ dáríjì Gani Adams ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kinní kan ò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kinní kan ọba tàwádà o àwọn tó ń bọ̀ wá àtàkì nǹkan nìyẹn ṣẹ́rẹ́ àwọn tó ń bọ̀ wá bá yín wọn ò sí lórí social wọn ò ní fóònù tọ́nà sọ́bẹ̀ gan wọn ní ẹ mọ̀ pé àwọn ọmọ tó lọ sínú ilé ọba Èkó ìyá Akínolú yìí ṣẹ́wọ̀n pé gbogbo wọn ìmí inú wọn wọ pátá wa ni èwo ló mọ̀ tó jẹ́ kí ló mọ̀ tó jẹ́ social media kò mọ̀ nǹkan tó ń jẹ́ social media so therefore orí opportunity àwọn kan wà tó yẹ pé hungry and angry yẹn kì í ṣàwà ta 300 naira ra internet sórí social media tá à ń sọ̀rọ̀ yìí àwọn tó wà nílé tó ti rí owó ra internet kò ń ṣàwọn o ṣẹ́rẹ́ àwọn eléyìí wọ́n ń gbọ́ pé wọ́n lo fóònù ni wọn ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kódà lẹ́yìn nǹkan tẹ́ ẹ bá sọ fún wọn lórí rédíò but then they vex but they never see that opportunity and the opportunity will be opened by some people táwọn people yẹn bá ti open opportunity yẹn àwọn náà máa wá kó wọlé ṣe rí nǹkan táwọn people yẹn tó fẹ́ ṣe kínní yẹn fún yín tó ní lọ́kàn ọ̀tọ̀ they will just leave you at the mercy of these young people àwọn tó fẹ́ ṣe kínní yẹn fún yín àwọn yẹn ọ̀tọ̀ ṣe rí tó bá ti wọnú ilé tó bá ti rí wípé àwọn aráàlú gan bígbó wọn bí kó wọn bí gbó wọn bínú azin àwọn yẹn máa wá fi yín lẹ̀ fún àwọn aráàlú pé nígbà tó yẹ pé àwọn aráàlú gan inú bí wọn ju tàwọn lọ wọn á fi yín lẹ̀ wọn á mú yín wọn á ṣe yín ṣìkàṣìkà wọn á ṣe yín ṣìbòṣìbò sórí fine face ẹ yìí tó rò pé fine oyọ́ǹgì yìí láàrin ìṣẹ́jú márùn-ún á ti dẹ́ǹtì ẹ̀ ìgbájú mẹ́rin márùn-ún mẹ́wàá á máa pàdé létí ọba wọn á lù ẹ́ bí gbogbo yín pátápátá wọn á lù yín bí ẹjọ́ àìjẹ ẹ má rò wípé ẹ jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn ẹ ní mọ̀ wípé oògùn ló lọ́jọ́ ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ kan ọjọ́ gbogbo tí wọ́n máa ń sọ yẹn bí irú tiyín ló ń bá wí oògùn yẹn ọjọ́ kan ìpọ́njú yẹn kò ní sèèfù ẹ nítorí àwọn gbarúmọlẹ̀ á ti sọ gbogbo nǹkan tó wà lára yín á ti sọ domi ẹni tá a bá kọ́ níkà tó bá ṣe é tinú ẹ̀ náà òun ló ṣe jáde bàbá mi níyì òye wọlé àwọn tó bá kọ́ níkà tí wọ́n bá ṣe ẹ wò ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín kì í ṣèmi ni mo da jù láyé yìí o bọ̀ ní ìtì mo rí nílé ayé yìí
nílé ayé mi kan ṣoṣì tí n bá wà ní ipò kan tí mi ìbá lè ṣe tí màá fi máa tẹ́ kiri mi ò yà ní dúró síbẹ̀ ni màá ya gbé ipò wọn lẹ̀ ni òun ló máa ń dífá fún àwọn òyìnbó tó yẹ pé tó bá dé orí ipò wọn kì í fẹ́ kú síbẹ̀ tó bá rí pé wọn ò lè ṣe wọn máa gbé lẹ̀ ni àwọn eléyìí fẹ́ kú síbẹ̀ and we will help them to die there. Bàbá mi a máa ràn wọ́n lọ́wọ́ ibẹ̀ lọ́ máa kú sí wọ́n á kú tẹ̀mítẹ̀mí wọ́n á kú tààràtàrà wọn ò ní lè padà wáyé wọn ò ní lè bí wọn padà sáyé níbi tí wọ́n máa kú dé tó bá tún jí tó bá ti kú tán àtúnjí wọn àtúntún wọn pa bẹ́ẹ̀ ni torí wípé wọ́n ti tá a bá gba Yorùbá nation ní ìsìn ṣẹ́mọ́nú mẹ́sì tá a máa wà ẹ wo gbogbo gbèsè tí wọ́n kọ́kọ́ jẹ́ lẹ́nu ẹ má gbàgbé pé gbèsè tí wọ́n ń jẹ yìí kò ní effect nínú ìlú débi tó máa ní effect lára àwa ọ̀dọ́ ìlú so wọ́n ti pín sí ọwọ́ so tá a bá gba Yorùbá nation a ṣe máa ráàkì brain wa àwọn ọ̀jọ̀gbọ́n wa tí wọ́n wà nílùú òyìnbó tí wọ́n ti ní tó ń tiẹ̀ ní ọpọlọ bó ṣe ń to ìlú àbí àwọn tó tiẹ̀ wà nílẹ̀ Yorùbá yẹn tó ní ọpọlọ bó ṣe ń to ìlú tó ń lọ sílé ìwé tọpọlọ wọn jiná wá ṣẹ̀ wá máa ráàkì brain wọn kì í ṣiṣẹ́ kékeré tán máa fi san àwọn gbèsè kọ̀ọ̀kan padà gbèsè tí wọ́n jẹ́lẹ̀ kódà ní ọdún 10 a lè má lè san tán so ìkanra yẹn làmá náà máa fi mú wọn a máa fi finish wọn lójú ẹ̀mí wọn tó bá jẹ́ èmi Ọlọ́run bá lè ràn mí lọ́wọ́ kí n wà níbi tí wọ́n ti ń dájọ́ èèyàn báyìí àbí Tinubu kọ́ bí èso Olódùmarè àgbà bí àká o ẹ̀ṣẹ̀ wàá mọ̀ wípé mi ò burú o àmọ́ ní ìjọ yẹn ni mo ṣẹ̀ máa wá fi gbogbo bí nǹkan tó yẹ kí n jẹ́ láyé mi tẹ́ ẹ̀ jẹ́ kí n jẹ́ yẹn máa wá release gbogbo anger gbogbo frustration ayé mi torí frustration ni mo gbogbo depression torí gbogbo nǹkan tẹ́ ẹ̀ bá pè mí wèrè tí mo jẹ́ yẹn màá ṣẹ̀ wá release ẹ̀ sínú ayé yín bẹ́ẹ̀ ni màá release ẹ̀yin náà á dẹ̀ mọ̀ that time sorry will be too far too late to say torí wípé nígbà tí àwa gan crawl gbọ́ sọ́rí tiwa ẹ débẹ̀ ẹ dọkọ mọ́ wa lọ́wọ́ kò sí wàhálà èmi ń bọ̀ èrè mi sì ń bọ̀ pẹ̀lú mi gẹ́gẹ́ bí mo ṣe ń sọ máa fún ẹni kálukú yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì ebi bàbá mi Oyèwọlé ebi tó wà ní Nàìjíríà mo ní ẹnìkan tí ẹ bá travel láti ìlú òyìnbó tẹ bá lọ sí Nàìjíríà tẹ ẹ bá lo oṣù 3 ń bẹ tí situation ni ibẹ̀ yẹn tí kò bá swallow yín tẹ ẹ bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe bíi tàwọn aráalé a jẹ́ wípé inú Nàìjíríà gangan lẹ ti ń wa góòlù yín ṣùgbọ́n pé ẹ wá sáti ìlú òyìnbó Ọlọ́run ti ṣoríire láti ìlú òyìnbó kan lọ pé ẹ fẹ́ lọ freestyle bàbá mi ẹ̀yin gan máa worse ju àwọn tó ń gbé ní Nàìjíríà lọ because the situation is going to swallow you the force tó wà nínú Nàìjíríà yẹn ó máa sọ ẹ níwà tẹ́ ẹ bá múra ó lè sọ yín di rádaràda tẹ́ bá ní ẹ fẹ́ lo oṣù 2 ń bẹ ẹ lè lo oṣù kan kẹ́ sáré sá padà torí wípé you cannot face that ṣé security kéré tó bá wá láti ìlú òyìnbó tó bá decide àti mú bọn tó bá decide àti sọ pé o wá láti ìlú òyìnbó fẹ́ lọ lé babaláwo fẹ́ ṣayẹta o fẹ́ ṣèkígbẹ́ yes orówó ṣe sára but ibi tó wà tó yẹ wípé wàá máa rí ọmọ tó gbékun lémú tí òòrùn ń jẹjẹ tó yẹ kó lọ sílé ìwé tó dẹ̀ mọ̀ pé you are coming from a sane society àwọn ọmọ yìí ò lọ lé ìwé ni èèyàn mélòó ló fẹ́ ràn lọ́wọ́ tán ordinary that one ó máa affect psychologically ó máa affect psychologically and when you tó bá ti ń sọ pé òun ṣojú àánú tó bá ti ń lo oṣù 3 you now start seeing it as a normal thing nítorí ẹ̀ tó bá sọ pé àjìjàǹgbara ní ẹ o fẹ́ lọ jìjàǹgbara má rẹpẹtẹ wọnú ìjàǹgbara ló ṣe ń délé báyìí inú ìjàǹgbara ni kò wọ straight tó bá dẹ̀ ń wọ̀ báyìí make you dey kó máa wà àtàlát pẹ̀lú brain if not you will be a hungry lion like them you will be so much hungry for power and money tó yẹ pé wàá derail àti jìjàǹgbara yẹn kò ní wọ̀n ẹ́ jà mọ́ wàá máa rí wípé ọlọ́run á bá wa ṣe the society is so demonic
so ní ìgbà yẹn tí gbogbo kinní yìí tá à ń sọ yìí tá a bá máa ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣẹ̀ṣe tẹ́ ẹ bá máa ṣe kẹ́ máa bọ èṣù kẹ́ máa bọ Ògún kẹ́ máa bọ Ọya ká bọ́ nínú kinní yìí once and for all ká bọ́ nínú kinní yìí once and for all Olódùmarè má jẹ́ àtẹ́ títí for life a máa tẹ́ kiri ní bá ṣe ń tẹ́ kiri yìí náà ni ṣùgbọ́n tá a bá ti gba nǹkan wa lẹ́ǹkan náà ẹ má wàá wò ó mo ti sọ pé tá a bá gba Yorùbá nation èmi mọ̀ wípé ẹni fi mí jẹ oyè àfipétáyé ṣe bẹ́ẹ̀ pè mí màá wá bẹ́ẹ̀ bá invite mi màá dé sí yín lọ́rùn màá fi èpè táyé ṣe ní ilẹ̀ Yorùbá ẹ rò pé wọ́n fi èpè bà nǹkan jẹ́ ni èmi á sọ fún yín nǹkan tí wọ́n fi èpè ṣe pé wọ́n fi èpè wọ́n fi ń túlù ṣe wọ́n fi ń fọ ìlú mọ́ nígbà tí ẹlòmíì bá dórí oyè tó bá gbọ́ akarabìtì wo mi èpè tó lè mú kó díndí ìlú sink wọn ò ní bílé ayé ẹ̀dá òun wá ṣe dáadáa bí kó gbépò yẹn lẹ̀ kó máa lọ. ẹ wo àsìkò mi rèé ẹni bá kọyàn lóró ẹni wàá dẹ̀ sọ fún pé yes o ti kọ́ mi lóró èmi náà ti gbọ́n ni àti agbọ́n kọjá yọ ẹ wo ó dàbí ọ̀rọ̀ ìyá àgbà mi máa ní kí ló dé tó ṣe gbọ́n ó bẹ kọjá ọjọ́ orí ẹ̀ mo bẹ kọjá ọjọ́ orí mi o mo bẹ kọjá ọjọ́ orí mi sòsé bàjẹ́ tẹ bá mọ oró tí Nàìjíríà ti dá mi tẹ bá mọ oró tí wọ́n ti kọ́ mi I think none of you will be here láti máa sọ wípé ta lẹ́ni yìí gbogbo wọn collective effort ni àbájọwọ́ òun ló fi sànyà lé wa lórí táyé wa fi rí báyìí. I always dream to be a lawyer. I always dream to be a lawyer and possibly adájọ́ láti kékeré. I love arguments. Kí ni ó jẹ́ kí dream mi wá tí mo ṣe ẹ̀yin yìí náà ni gbogbo yín ẹpín ògo wa ẹpín léwọ́ ẹ fi ṣàpín àpapín àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fi ṣàpapín ẹ fi ṣàpínlé ẹ wá sọ wípé àwọn ìyá wa ló ń ṣe wá bíkún ló lóko ni bí tàkúté ni gbogbo wa lájọ máa fojú rí ṣó ti ń yé yín gbogbo wa lájọ máa fojú rí ẹ hànà tẹ bíríìdì òun rí ọmọ aláìlẹ́kọ̀ọ́ tẹ bíríìdì òun ló ń bá yín sọ̀rọ̀ yìí ṣó ti yé yín wèrè tẹ bíríìdì dìgbò lúgí tí ò gbádùn òun rè iṣẹ́ ọmọ tẹ́ ẹ ṣe nígbà náà ní ọjọ́ kìíní àná tí wọ́n bí mi sáyé tí mo fi dàgbà òun rèé so téèyàn bá ṣẹ́gun sí tó bá ṣiṣẹ́ ọmọ ó gbúdọ̀ jèrè ọmọ èrè ọmọ tẹ́ ẹ bí tẹ́ ẹ tọ́ dàgbà òun lẹ̀ ń jẹ yìí tí ò bá kí n ṣe nítorí tiyín ìyá mi ò ní kú irú ikú tó kú bẹ́ẹ̀ ni a ṣì wà láyé léni kódà tẹ́ bá rí ìyá mi gan tó bá wà láyé léni ẹ máa ní bóyá ẹ̀gbọ́n àtàbúrò ni wà ní but for you all of you pátápátá all of you gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ lẹ́ǹkan yẹn ó ní ìwọ tán dìbò fún tán dìbò yàn níkọ̀ ó ní welcome to hell ẹ lè kéré welcome to volcano torí mi ò mọ bí ẹ lè ṣe gbóná mi mọ̀ pé mi lérò pé ẹ lè gan lè gbóná tó volcano tó bá erupt ẹ ṣáà rí bó ṣe erupt tó ń jó nínú tí wọ́n ń jó lórí omi ẹ rí bó ṣe rí gbogbo yín lẹ rí fídíò ẹ bó ṣe máa rí nìyẹn ṣó ti yé yín tó bá ní kàn pé bí ti rí wá bí ti rí náà lè rí a máa jọ ná tán ju owó lọ kì í ṣe bí owó a máa ná gidi ni a máa jọ ná àjọ máa play yẹn fúnra wa ni so ẹ má wọrí ẹ̀yẹn sẹ́ńtìmá mọ́kàn grandpa mu títí wà ń bí ẹ sẹ́ńtìmá mọ́kàn ẹ bí ẹ wò ẹ jẹ́ ẹ relax ẹ má máa ro nǹkan tí ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá nìyí kò yẹ kẹ́ ẹ máa garùn tẹ́ bá ti ń garùn yẹn ẹ ti ń kúlẹ̀ dé kú ni tẹ́ bá kú ká tó wá bá yín gan àtún jí yín ìmí inú yín tó ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti kàwé tó ń pè ní change tomb rí chained tomb ṣẹ́rí ìmí inú yín tó ti rú wèrè ajímọ̀bí tó ti kú yẹn a máa wú òkú ẹ̀ a máa dáná sun a máa dà sínú ibì kan a máa fàgádágodo ṣan ó máa ṣẹ̀wọ̀n dọ́rùndọ́rùn ni bẹ́ẹ̀ ni kò sí ìdáríjì fún ìtò tí kú nínú yín débi tó wà láyé. I will do it. I don't know how long it might take. It might be tomorrow,
morning tílẹ̀ máa mọ́ yìí ó dẹ̀ lè má jẹ́ tomorrow morning ó lè jẹ́ in the next 2 years màá ṣe gbogbo ibi tán sí yín sí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan báyìí a máa débẹ̀ a máa wú òkú yín a máa dáná sun a máa sọ di powder a dẹ̀ fi sínú ibì kan a dẹ̀ ṣan àgádágodo your spirit will ó máa rìn kiri títí ẹ ò ní rẹ́ni padà bí yín sáyé mọ́ ayé yín máa bàjẹ́ dọ́rùn ni torí wípé you deserve worse ọmọ mi ò tí ì délé ayé gan ẹ ti bá yí ẹ̀jẹ̀ ó dàbí ọdún náà lọ́hùn ilé ayé gan kò tí ì polúkú moṣù tó yìí mo ń gbé pẹ̀lú ẹ̀gbọ́n àbúrò ìyá mi kan ní Sùúrùlérè ńgbà yẹn wọ́n á rán mi iṣẹ́ mo dẹ̀ rí òkú ọmọ yẹn nínú gọ́tà mo sunkún délé ni mo ṣe kéré mọ́ tó nígbà náà mo sunkún dé ilé ni ẹ̀gbọ́n àbúrò wọn mi kí ló ṣẹlẹ̀ sí ẹgbẹ́ nìkan mo ní pé báyìí wọ́n gé orí ọmọ yẹn wọ́n gé okó ẹ̀ wọ́n wá fi ilẹ̀ sínú gọ́tà mi ò lè gbàgbé sí ìnìyẹn láyé mi bí mo ṣe kéré mọ́ tó nígbà yẹn mo rí irú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò lè gbàgbé ẹ tí ń ṣe ọjọ́ ti pẹ́ ta ló mọ ẹni tó lu ọmọ yẹn àti nǹkan tó lù ú fún all these things will be abolished ẹ ṣe gbogbo kinní yẹn tán wọ́n wá parọ́ mọ́ ìṣẹ̀ṣe àwọn tó ń ṣìṣẹ̀ṣe ni o àwọn ló ń ṣe gbá o àwọn ló ń ṣàwò ìkòkò bàbá àṣàsùn àwọn ìyá wa ni o àwọn ló ń lo ògo ológo ẹ̀yin dẹ̀ ní arógòbògò jẹ́ ẹ̀yin ní àwọn èèyàn burúkú tó ń jẹ́ kí wọ́n máa parọ́ mọ́ àwọn ìyá yìí pé àwọn ló ń bòkò ológo jẹ́ ìkànnì yín ẹ ṣe ìkàtàn ẹ tún wá purọ́ mọ́ èṣù ọ̀dàrà tí ò mọ̀ yín rí tí ò ṣe kankan fún yín ẹ parọ́ mọ́ àwọn ìyá mi ẹ̀yin gangan dẹ̀ ni ẹ̀yin gangan ni ẹ ti gbàgbé ẹ̀yin gangan ni tamọ́ ti yé nítorí wípé ńgbà tẹ́ bá ta ọmọ lọ́mọ tí ò jẹ́ kó ṣoríire tán ẹ jẹ́ káwọn ọmọ yẹn ṣoríire báwo ni ẹ ò ṣe ní tayà báwo ni oríire tọ́mọ yẹn ò ṣe tíyà yẹn ti làkàkà láti tọ́ ọmọ ní ilé ìwé báwo ni oríire tọ́mọ yẹn ò rí ṣe orí burúkú tọ́mọ yẹn ṣe lọ́wọ́lọ́wọ́ látara wèrè tiyín báwo ni ò ṣe ní ràn yá yẹn ẹ̀yin gangan ni tamọ́ ti yé ẹ̀yin gangan ni gbogbo àwọn oríkì míì tán fi ń kí àwọn ìyá wa yẹn táwọn ìyá yẹn ò mọ anything pa ẹ̀yin gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣó ti yé ẹ̀yin nìkà ẹlòmíì á lọ sílé á sọ pé ìyá ẹ̀ ló ń ṣòun torí pé òun ò ríṣẹ́ ṣe òun ò rógolo ẹ mọye ìyá tí wọ́n ti pa tó yẹ kó jèrè ọmọ tó tí àwọn ọmọ ẹ̀ ti lọ fi ìwà ń wára nítorí wípé ó lọ sọ́dọ̀ pásítọ̀ ó lọ sọ́dọ̀ aláàfáà ó lọ sí ọ̀dọ̀ babaláwo irọ́ ó lọ sọ́dọ̀ àwọn kìnìún àbókàn jókòó ó wò pé láìfò òun gan sún òun pé ṣé kò yẹ kí ìyá yìí gan wá solution sí láìfò òun ìyá òun ló ń ṣòun ó dẹ̀ ti mú ìyá yẹn ó dẹ̀ ti pa pé tí ìyá yẹn bá kú òun aṣoríire. Do you know how many mothers died láì jẹ́ wọn mọ́ ẹ̀yin dẹ̀ bímọ ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ wọn mọ́ kò pọ̀ a mọ̀ wípé ẹ̀ ń fọmọ yín dájọ́ ṣùgbọ́n àwọn yòókù tẹ́ ń wò yẹn wọ́n á dàrí sunkún fún yín kẹ́yìn gangan fúnra yín tó wà tọrọ kú fúnra yín tọrọ kú lójú méjèèjì báyìí kẹ́ torí ikú ẹ̀yin gan ti máa kú lẹ́ẹ̀dẹ́kù. You want to know the bitterness that is in our hearts? We are so much embittered. Ẹ ti rí ẹni tí frustration múlẹ̀ ayé ẹ̀rí tó wá mú frustration yẹn tó fi ń bá yín sọ̀rọ̀ tó yẹ pé gan ọ̀rọ̀ tó ń sọ lásán ẹ ti fẹ́ wọlé bó ṣe rí gẹ́nẹ́gẹ́nẹ́ gan nìyẹn. Ṣó ti ń yé yín bọ̀ kò tí ì yé yín ẹni sùúrù kábíyèsí o òun ló ti sọ fún yín yẹn pé adé orí yẹn àwọn máa fi gbá bọ̀ tó bá bẹ́ orí yín tó wọ́n á fi gbá bọ̀ wọ́n á fi gbá bọ́ọ̀lù we don't care ṣé ẹ rí ẹlòmíì máa ní ọba wa o kò ṣe nǹkan kan kinní kan àwọn aráàlú ìwọ tó sọ pé ọba ẹ ò ṣe nǹkan kan gẹ́gẹ́ bí ẹnìkan tó sọ̀rọ̀ pé ọba Aláké tìlú Ẹ̀gbá báwo ni ẹnìkan ṣe máa sọ̀rọ̀ sí tó bá jọba ìlú ẹni sórí ìwọ tó wà nílùú òyìnbó tó ń sọ pé ọba Aláké báwo lọ ṣe máa sọ̀rọ̀ sí àwọn kan wà nínú Aláké Ẹ̀gbá yẹn tó wà nínú Ẹ̀gbá tó yẹ pé wọ́n súnmọ́ palace tó ń wu ọba yẹn pé ìjọkàn níjọkàn máa jọkàn wọ́n á lù bí aṣọ òfì wọ́n á lù àlùdójúbolẹ̀ sórí ìwọ tó ń sọ pé ọba Aláké yẹn ò ní síbẹ̀ ńgbà tó bá ń lù tó bá dẹ̀ possible tó bá ní access sí ẹni tó ní access sí internet wọ́n á kàn máa gbé live ni wọ́n á lu ọba míì wọ́n á lu ìjòyè míì wọ́n á lu àwọn politicians míì ara yín máa kọ́ ẹ̀yin gan lẹ́ máa béèrè pé ẹ kúkú pa mí
bẹ́ẹ̀ ṣe máa sọ nìyẹn ẹ pa ẹ̀yin ọmọ yẹn ṣáà jẹ́ kẹ́ máa bá ti yín lọ báyìí ẹ̀yin gan lẹ máa bẹ̀bẹ̀ wọn ò dẹ̀ ní tètè pa yín torí wọ́n á wọ́ yín kiri títí gbogbo ẹran ara yín á jẹ mọ́lẹ̀ ńlẹ̀. That is what you have bred. Iṣẹ́ ọwọ́ yín ni ọbẹ̀ tẹ́ ẹ sí ni ṣe nǹkan máa ń ṣàdúrà fàlábíàmọ́ wa ni ẹ̀gúsí tẹ́ ẹ ṣẹ́ yìí o ọlọ́run á jẹ́ ẹ lè jẹ́ o láṣẹ Èdùmàrè ẹ̀dẹ̀ ní fàìsàn jẹ́ o ẹ̀yin tí ẹ máa fàìsàn jẹ́ ẹ fara ríro jẹ́ ẹ fi gbogbo orí burúkú ayé yìí ẹ fi jẹ́ nítorí wípé ọbẹ̀ tẹ́ ẹ̀gúsí tẹ́ ẹ ṣẹ́ ni ìwọ náà sọ lánàá nínú kinní tí mo play Ọ̀jájá o ní míúsíìkì tẹ́yìn fúnra ara yín play yìí you will not be able to face it. You're just exaggerating. You're just thinking. Kò ní kó máa think. Má rack brain. Má rack a brain rárá. It's coming for you. Wait for it. Ọ̀jájá àti ìwọ tẹ́ bá lọ sí ọba lóyè lọ́ba gbogbo yín lẹ́ ń wo show. Ẹ máa rìn kiri lórí social media bí òkú tí ò fọmọ sílẹ̀ sáyé. Ṣó ti yé yín? Ọjọ́ ń bọ̀ lọ́lúwa wí. Ọjọ́ ń bọ̀ òun lolúwa rí ṣẹ́rí àwọn youth yẹn gbogbo àwọn youth yẹn tẹ́ ń wò èyí tí ò rówó jẹun gan ti ń wá yẹta kò rówó jẹun o kò tí ì rówó jẹun òun wá nítorí ó ti mọ̀ wípé bóun ò ṣe tí ì jẹun tó yìí tébi ń pa òun tó yìí kí ẹ tún fẹ́ pa òun ni so kóun má ṣáà tí ikú tó ló dà ibẹ̀ ní wípé ilé ayé òun ti fẹ́ nítumọ̀ àwọn kan tí ń jìjà ń gbára bóun ò tí ì rówó jẹun òun ní ìdí ayẹta ṣẹmọ èèyàn mélòó tó ti write mi nínú inbox ayẹta yìí náà ni àti òkígbẹ́ náà ní nǹkan kó yìnbọn ṣáà má ti bà wọ́n títí tí wàhálà bá tí gbégede bá ti gbé náà báyìí kan ṣáà ti ríra wọn rápálá débì kan they are looking for anywhere ọba gidi ni o ọba wa ni o ó ti sọ̀rọ̀ sókè o àwa táwa lórí social media lámọ̀ pé ti sọ̀rọ̀ sókè àwọn wá ibi táwọn lè fi gbogbo frustration aggression wọn lé lórí àǹtí orí yìí náà nà rí bí yẹ sí. Rí bí yẹ sí it's too late tó bá lọ on exile nínú yín kó lọ on exile àmọ́ bíkíbi tó bá tún ti mú yín pé pani ó lè padà wálé mọ́ tíbẹ̀ la máa fi fún torí wípé àwa gan máa ṣe níṣe wípé ẹ máa dẹrú síbikíbi tẹ́ ẹ bá lọ ni a máa fi yín sọ òkò síbẹ̀ ni ẹ máa padà dá kátá síbẹ̀ ni bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn torí wípé tẹ̀bítẹ̀bí la máa hunt yín down torí ẹ̀yin àtàwọn ẹbí yín kọ̀ọ̀kan máa ń jẹ nínú rọ́bìṣì tẹ̀ ń kó jẹ if you chop too much e go purge you and you go shit am you understand now you don chop too much e don dey purge una for belle but e never reach to shit if you reach to shit una go shit am with cry you know there are some kind of shit wey be say téèyàn bá máa yàgbẹ́ ó máa ranjú ní tọ́ílẹ̀tì oúnjẹ ìyẹn ló ń pè ní àjẹranjú ó máa ran ojú tó máa ran ojú tó òògùn máa bò ó nínú tọ́ílẹ̀tì tó yẹ pé kó gbé yẹn tó lè bọ́ síta báyìí wọ́gán máa mọ̀ yes àfi bí ìgbà tó fẹ́ bímọ ni bó ṣe máa rí fún yín nìyẹn nígbà yẹn ẹ̀yin jókòó ẹ̀ ń fẹ́ yín when they smile with all their happiness everything gbogbo yìí wọn wá máa polóyè close up tó àwọn mẹ̀kúnnù bá ń smile àwọn suffering and smiling ni that time mẹ̀kúnnù ló wọ́n máa smile wọ́n á máa lù yín pa ni. ó tọ́ ọ̀rọ̀ kòrò mi ní sọ jù bẹ́ẹ̀ lọ kó má dàbí nípa tó tó nù mẹ́pọ̀ ṣe wá rí very soon mo ti fẹ́ ṣe holiday mi tán holiday yẹn ó ti tán ó ti fẹ́ tán next week à ń bọ̀ ní court tẹ́ bá tún máa rí mi tí ò bá ń ṣe nǹkan tí tó máa jẹ́ nǹkan pàjáwìrì tẹ́ bá tún máa rí mi next week ni tí n bá lè ṣe Monday máa ṣe ní Thursday ṣó ti yé yín máa ṣe ní Thursday tí n bá máa fi ṣe ní Thursday a máa bẹ̀rẹ̀ pẹ̀lú court ni ọ̀rọ̀ tá a máa fi bẹ̀rẹ̀ mo fẹ́ fi ọ̀rọ̀ Gani bẹ̀rẹ̀ ni Ganiyu Adamu bẹ́ẹ̀ ni tá a bá máa fi Ganiyu Adamu bẹ̀rẹ̀ kì í ṣe pé a máa bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹjọ́ là ń kọ́ ká tó kọjá àkọ́kọ́ rojọ́ síwájú bẹ́ẹ̀ ni kí gbogbo ayé wa bá wa dá ṣé mo jẹ̀bi àbí mi ò jẹ̀bi tẹ́ bá ti wá bá mi dá màá wá lọ gó ọ̀sán lẹ́yìn tá a bá wá dájọ́ tán a lè lo bíi ṣe mọ̀ pé a máa adjourn kéèsì wa tá a bá adjourn kéèsì wa
gbogbo ọjọ́ tá a bá máa join ẹ̀sìn a máa sọ. So at the end of it àwa rí bóyá Apostle Gani bẹ́ẹ̀ ni bàbá mi Johnny Best bóyá Apostle Gani bóyá ó jẹ̀bi àbí kò jẹ̀bi àti ìdájọ́ tá a máa dá fún wọn bóyá kàn yẹgi fún wọn ni bóyá kí àwọn alálẹ̀ ká sọ wọ́n sí kóòtù àwọn alálẹ̀ ni bóyá ká dáná sun wọn ni àbí ká dẹ̀ báyé wọn jẹ́ náà lórí social media ní káyé wọn bàjẹ́ ká gbé wọn ṣépè káwa náà gan gbé wo jáde fún wọn ká fi ṣépè fún wọn torí pé pè la fi ń wo èpè wèrè la fi ń wo wèrè torí pé Gani Ìgbòho ṣá ẹ̀wù mi ò fẹ́ sọ̀rọ̀ nípa Gani tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí mo mọ̀ pé Ìgbòho ń tiẹ̀ Ìgbòho ṣòro gbìjà májàsọ́lá one ó ṣòro gbìjà ó sọ níjọ́ kìíní àná ó ní ẹ má bá mi bú bàbá mi o a ti parí ìjà o bàbá mi ni o èmi àti wọn ti parí ìjà ẹ rí pé ìṣòro Ìgbòho ó ṣòro gbèjà torí wípé onínú mímọ́ ni onínú oore ni kò fẹ́ kí kíní yẹn escalate ó wò wípé kí sọba tí wàá ń sọ nísìn tèmi àti lágbájá yà tó wàá máa fèsì ara wa ni ẹ bá mi sọ fún gbogbo mídíà ó ń pè kiri bí ọ̀rọ̀ ni hello Ìgbòho ló ń sọ̀rọ̀ o ẹ má bú Gani mọ́ o ẹ má bú bàbá mi mọ́ o bàbá mi ni o ẹ má bá ń bú o a ti pera wa ti parí ẹjọ́ ẹ mẹ́nu kó ń bẹ̀ wọn ẹ ṣeun hello èmi Ìgbòho ní sọ̀rọ̀ o àmọ́ kò mọ̀ pé lórí burúkú lélẹ́yìn tiẹ̀ ìjà wà ìjà ò sí òun gáàdì gidi ni òun ṣáà ń sọ̀rọ̀ burúkú kiri ni ó ń jamla bẹ́ẹ̀ ni tó jẹ́lá ó ń jamla ni àwọn kan wá ń sọ̀rọ̀ wọ́n ń pa láró fún ẹ Gani wọ́n ń pa láró fún ẹ wọ́n ń pa láró fún ẹ wọ́n ń pa láró fún ẹ Gani àwọn tó ń bá ẹ sọ yẹn wọ́n mú lélẹ́rẹ̀fẹ̀ ni o wọ́n ń he lórí ni o èmi máa bá ẹ tọ́ bẹ́ẹ̀ ni ẹyẹlé ló ń bá ẹ tọ́ tẹ́lẹ̀ adìyẹ lèmi màá tọ́ nítọ̀kùtọ̀ màá jẹ́ káráyé mọ tó o ṣe tí lè fi jó gbogbo àwọn nǹkan tí wọn ò mọ̀ nínú gbogbo nǹkan tó o sọ yẹn màá wá ṣe analysis lé lórí màá wá tú díẹ̀ faraye afẹ́fẹ́ máa fẹ́ a máa rí fùrọ̀ adìyẹ okó ẹ tó ń gbé kiri yẹn a máa rí tó ṣe jóná látàyé dọ́run tó ò nígbà sẹ́yìn mi rí Yorùbá tó jóná tó báyìí rí ẹ̀rẹ́ yín eléyìn ṣámúgà máa jẹ́ kó mọ̀ wàá fẹ́ la lórí cyberspace sórí èmi àti ẹ̀ a máa wọ̀dé sinagogu torí ẹni bì ní ṣòro owó tí mo fi fún àwọn èèyàn ní íńtánẹ́ẹ̀tì yẹn tí mo ní kán bá mi máa fún yàn káàdì tí mo fi celebrate ẹ̀yìn mi ìdí rẹ̀ ní tó máa dá padà fún mi owó yẹn mi ì ní jẹ́ kán dá padà fún mi lórí social media ọ̀rọ̀ ẹnu mi ni wò máa gba sweat ara ẹ̀ Gani máa gba gbogbo nǹkan tó fi ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn máa tẹ̀ mẹ́rẹ̀ lórí social media yìí mi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ṣé mo pé mo gbé ẹga lọ́jọ́ kìíní àná ìgbà tí mo bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ ó ti gbowó ló ṣe ń bú ibà o ó ti gbowó ló ṣe ń bú ààrẹ o ó ti gbowó ló ṣe ń bú ààrẹ o ṣé mo pé kan náà àwọn ajá ẹ tó ń gbé kiri lọ́jọ́ kìíní àná ni mo ń ṣe ṣó lórí ààrẹ ló ṣe ń sọ̀rọ̀ pé ti gbowó tí mo lọ mú ọ̀bẹ lórí live show tí mo ní tí n bá gbowó kí ogun pa mí kí n má kíje mo ṣe ń sọ́dẹ̀ nílé ni tí n bá gbowó lórí ọ̀rọ̀ Gani kógun pa mí sẹ́ kí n má kíje tí n bá dẹ̀ lọ sọ pé mo fẹ́ lọ rẹ ní anywhere kó má ṣiṣẹ́ fún mi kí n má kíje kó má jẹ́ mi tó bá yẹ pé lótìtọ́ àti lódodo láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ struggle yìí títí dìsìn mo gbowó lọ́wọ́ anybody láti fi ṣe nǹkan tí mò ń ṣe tó sọ fún mi pé Òṣàtọ́lá gba owó yìí o mo fi fún ẹni o bribe ni o má sọ̀rọ̀ lágbájá má sọ̀rọ̀ tàmẹ́dò Gani èmi àti ẹ ò ní pàdé ní ọjọ́ tí mo máa ṣe ṣú ẹ mi ní lè ṣe torí wípé ikú àti pa mí ṣùgbọ́n tí mi ò bá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé nínú kan ọ̀kọ̀ọ̀kan ni mo fi ń ṣe Gani Adams ìwọ ló máa ṣàìsàn kó tó dijọ́ náà wàá ṣàìsàn ìyàwó á ṣàìsàn àwọn ọmọ á ṣàìsàn torí pé òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ sórí gbogbo àwọn nǹkan tó ṣe lórí ṣú ẹ gbogbo bó ṣe sọyàn àwọn ọmọ Yorùbá inú re wọn pọ̀ inú re wa ó pọ̀ gidi gan bí èèyàn bá sọ̀rọ̀ àìpẹ́ gbàgbé ọ̀rọ̀ àná wọ́n á ní káwọn gbàgbé ọ̀rọ̀ àná káwọn lè rẹni bá ṣeré nítorí ẹ̀ náà làwọn àgbààgbà wọn lọ fi ń bayé wọn jẹ́ títí dà ṣe wáyé nítorí pé wọ́n ń gbàgbé ọ̀rọ̀ àná
àwọn ọmọ Yorùbá wọ́n ń gbàgbé ọ̀rọ̀ àná, òun ló fà á kán lè rẹ́ni bá ṣeré tó fi lọ ń kíìsì ejò, tó ń kíìsì àmọ̀tẹ́kùn, tó ń kíìsì ẹkùn táyé wọ́n fi ń bàjẹ́, tó fi ń jẹ ọjọ́ ọ̀la wa mọ́ oúnjẹ. So mi ò ní gbàgbé ọ̀rọ̀ àná, a máa settle ọ̀rọ̀ yìí lórí social media dẹ̀ la máa ti settle èmi àti ẹ̀gá ni, torí wípé mo rò pé èèyàn rí ni ẹ́, mo rò pé ọmọ orí bẹ́ẹ̀dì ni ẹ́, mo gbé bẹ́ẹ̀dì fún ẹ, mo tẹ́ bẹ́ẹ̀dì fún ẹ, mo jó fún ẹ, sórí mo ṣe jó fún ẹ yẹn náà ni wòlímọ̀ tí mo ṣe fún máa ṣe fún ẹ, ó máa ṣe tó a ní part 5 tó bá wà careful Gani, preamble dẹ̀ ni mo ṣe máa fi bẹ̀rẹ̀ fún ẹ, ṣó ti ń yí ẹ. So therefore èmi ni màá máa wá wà á wà nínú ilé ẹ, wà á jókòó. Mo mọ̀ pé àwọn tó lè sọ fún ẹ náà wọ́n wà ń bí, àwọn tó máa, àwọn ìyá, àwọn bàbá ẹ, àwọn ọmọ ẹ, àwọn ajá ẹ, wọ́n wà ń bí, wọ́n ń wo show yìí tó lè sọ fún ẹ, tó lè gbé sí ẹ létí, torí pé ká di tí lè gbọ́rọ̀ òun la ṣe ń sọ létí ẹ. Ọmọ ìwọ náà fúnra rẹ náà ó máa hold mind ẹ láti fi wo show, so kó hold mind ẹ even tó bá yẹ pé àìsàn ti mú ẹ mọ́lẹ̀. Ṣùgbọ́n pé mi ti sọ fún ẹ ní ìsìn pé mi ò gbowó lórí ọ̀rọ̀ ẹ, mo dẹ̀ máa sọ nìyẹn, torí pé mo múra mo mú jẹ́ náà nìyẹn. A máa sọ àní sweep ẹ under the carpet. Àwọn tó ń sọ kiri bàbá ìbá òkìní kan agitator ló fẹ́, àwọn bloggers ni wọ́n fẹ́ dàrin Yorùbá àti Sunday Igboho. Èmi ò kì í ṣe blogger, agitator lèmi. O mọ̀ pé agitator kó oríṣiríṣi ni. Agitator tó wá pé oríṣiríṣi, ìdí tí agitator ṣe pé oríṣiríṣi ni pé agitator tó bá ti ń sweep òótọ́ sí abẹ́ carpet kì í ṣe agitator. Agitator tó bá ti ń mú rọ́mọ́ kan kì í ṣe agitator. Sórí jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Sórí ìwọ tó búyàn lórí social media yìí, orí ẹ ti burú. Sórí jẹ́ kí n sọ kinní kan fún ẹ. Mi kì í ṣe agitator lásán, mo wá gbẹ̀san ni, mo dẹ̀ máa gbẹ̀san, mo máa fún òróró jáde lára gbogbo yín. Ọlọ́run bá ń gbọ́, Olódùmarè ń gbọ́, ìgbàrúmọlẹ̀ mọ̀ sí. Sórí Jésù tó ń pè yẹn, aláṣẹ láyé aláṣẹ lọ́run, òun gan mọ̀ sí tó fi máa ń ṣàdúrà yẹn. Sórí ànábì tó máa ń pè yẹn, nígbà tí n bá bẹ̀rẹ̀ lọ lórí bí pẹ̀lú ẹ̀, ìwọ gan á mọ̀ wípé ó máa dàbẹ́ pé wọ́n rán mi sí ẹ látọ̀run ni, mo dẹ̀ máa jíṣẹ́ fún ẹ net torí wípé ìkànnì yín. Ṣọ́ra àwọn tó ń bọ́ síta lórí cyberspace yìí tó ń pariwo bàbá wa o, ibà o, kìnní kan o, kò káyé o, kò káyé. Wọ́n, as a matter of fact, alábòsí ni wọ́n. Ṣó ti ń yí ẹ. Sórí kì í ṣe pé mo fẹ́ wá bú ẹ àbí mo hate ẹ. Ìwọ náà rí lọ́jọ́ kìíní àná gbà tó sọ̀rọ̀ lórí BBC. Mo sọ fún ẹ pé ibà wa ti sọ̀rọ̀ sókè o, ibà wa mo jó, mo yọ̀, mo tún pín, ọ̀sẹ̀ 3 ni mo fi ṣe show, àbọ̀sẹ̀ 2 kan ni mo fi ṣe show tí mo fi pín credit card torí wípé inú mi dùn. Ṣùgbọ́n èmi ò mọ̀ wípé mo tẹ́ni fún ẹni, mo tún gbé ẹ sórí bẹ́ẹ̀dì, mi mọ̀ pọ́ ọmọ ilẹ̀ ńlẹ̀ ni ó padà yìbọn náà ni. Ṣùgbọ́n tó ti pera ẹ lọ́mọ ilẹ̀ ńlẹ̀, kí n wá sọ ẹ̀dọ̀ lẹ́dẹ̀, kí n wá yí ẹ mẹ́rẹ̀ẹ̀fọ̀ dáadáa, kí n wá ṣẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń rí, tí wọ́n rí tó ń plain nìyẹn. Mo ṣẹ̀ máa ṣí from Genesis to Revelation nínú gbogbo ọ̀rọ̀. Àtìgbà tí o ti ń sọ̀rọ̀ nípa Yorùbá nation yìí, gbogbo ẹni máa from Genesis to Revelation. Bẹ́ẹ̀ ni bó ṣe ń ka Bíbélì ni màá kà fún ẹ. Mo ń ṣe alenamento lórí ọ̀rọ̀ ayé ẹ gidi gan. Kò tí ì mọ̀ nǹkan tó fẹ́. Nǹkan tí mo sọ fún ẹ níjọ́ kìíní àná pé tó bá bí ẹ̀dá kò sọ̀rọ̀, mo ní màá ṣán ẹ jẹ, mo dẹ̀ máa ṣán ẹ jẹ gidi gan ni. Ó máa ṣọ́ọ̀kì ẹ, àzìnú ò ní lè accept ẹ. Mo ṣe ń kọrin fún ẹ lásán yìí, ẹ̀ ń flag, orin lásán lẹ̀ ń gbọ́, ẹ̀ ń flag. Mi ì tí ì sọ̀rọ̀. Ṣẹ́ríjọ́ tí n bá dẹ̀ máa sọ̀rọ̀ yẹn, ẹni tó bá flag tí n bá sọ fún pé kò ní kíje, kò dẹ̀ ní kíje nìyẹn. Tó bá kíje kó wá fọwọ́ rẹ̀ mi nímú. Tó bá dẹ̀ fọwọ́ rẹ̀ mi nímú, pàjá fún mi máa jẹ́, torí pé màá wá togun, màá wá tìjàtìjà, nítorí mo mọ̀ pé àwọn olórí burúkú kan máa wá flag. Ṣó ti yé yín? Màá wá togun, màá wá tìjàtìjà, màá wá bẹ́ fún yín ni. Ẹni tó bá flag, ẹni tó bá tẹ̀rẹ̀ dẹ̀dẹ̀, ẹni tó bá màá gẹ́gùn wá síbi ni ìyá yín. Ṣẹ́rí gbogbo nǹkan tẹ́ ń bò yẹn, gbogbo ọ̀rọ̀ Gani, màá pín sógún, màá pín sọ́gbọ̀n, màá jẹ́ kí gbogbo aráyé mọ̀ nǹkan tó ṣe fi lè rí jo nínú ọ̀rọ̀ yẹn. Màá yọ gbogbo kò mọ́ òkun bẹ́ẹ̀, màá yọ fún ẹ.
gbogbo àwọn tó wá ń save ìwọ náà wá bọ́ síta Gani kọ́ ló ń sọ̀rọ̀ Sunday Igboho kọ́ ló ń bá wí o àwọn kan tó wá join ní Sunday Igboho ìwọ mo ti sọ níjọ́ kìíní àná mo ní ewúrẹ́ nìyẹn mo ní ewúrẹ́ ló máa ń nà tó máa sọ pé ewúrẹ́ yìí ó máa lọ síbi kùnùbẹ́ yẹn mọ́ ó tún sì máa lọ jẹ kùnùbẹ́ náà ni ó máa gbẹ́ bá bọ̀ ń bẹ̀ ni mo mọ̀ pé wàá sọ̀rọ̀ mo mọ̀ pé ewúrẹ́ nìyẹn o ò lè gbọ́ etí ẹ ti di dèdèrè wà létí ẹ ọmọ àlèdè ni ẹ wọ́n lọ́mọ ọ̀sán tí ń kó pọ́npọ́ bá yá ẹ bẹ́ẹ̀ ni ìyá ẹ tó kó pọ́npọ́ bá máa jẹ́ kó mọ̀ bóyá nù part 2 ló máa ti láǹfààní àti bá part 3 ṣùgbọ́n part yẹn kò tí ì lè bẹ̀rẹ̀ níjọ́kíjọ́ tí n bá bẹ̀rẹ̀ show bẹ́ẹ̀ ni preamble ni màá bá ṣe first of all introduction màá wá introduce ara mi màá wá lè complain mi níwájú court of law Ìṣẹ̀ṣe Làgbà page màá dẹ̀ wá sọ fáwọn èèyàn pé nínú section tó wà fọ́rọ̀ ẹ̀ nínú law book Ìṣẹ̀ṣe Làgbà page màá ṣí section fún ẹ màá ṣí law book fún ẹ gbogbo ẹ ni màá ṣí fún ẹ so introduction la máa kọ́kọ́ ṣe tá a bá ṣe intro mímọ̀ fúnra wa àṣẹ wa gbé case file yẹn jáde tí case file bá máa wá jáde àṣẹ máa mú complainant àtàwọn tó ṣùgbọ́n kí mo sọ fún ẹ pé lọ́ọ̀yà ni mo fẹ́ jẹ́ tẹ́lẹ̀ so máa wá nígbà tí ẹ ti jẹ́ kí n láǹfààní láti jẹ́ lọ́ọ̀yà naturally màá tún wá jẹ bóyá ní supernaturally kò tí ì yé mi iye tí òyìnbó ni mo fẹ́ fi qualify ibẹ̀ yẹn kò tí ì yé mi so màá ṣe wá gbé case file jáde màá ní secretary màá ní àwọn tó máa jókòó ìyẹn yìí tẹ̀ ń wò mí láti ilé mo ti prepare gidi gan bẹ́ẹ̀ ní prepare fún party ni ó ní mo prepare fún ọ̀rọ̀ Gani Adams yìí so mo máa lọ sọ́jà lọ́la ọjọ́ Monday gbogbo case file yẹn everything yẹn màá wá gbé bọ́ síta nǹkan tí mo fẹ́ fi play gbogbo àwọn evidence to prove fún mi mo bọ́ ẹni máa lọ get so therefore wàṣẹ wàá mọ̀ wípé ẹnìkan ti bá ẹ lọ́wọ́ nínú ọ̀rọ̀ ayé ẹ àwọn ayé ti bá ẹ lọ́wọ́ sí i àwọn village people ẹ gan wọn gbẹ̀yìn ṣó ti yẹ bẹ́ẹ̀. Gani jẹ́ kí n fi ẹ lẹ̀ kó lọ sùn ìwọ náà máa prepare fún mi mo gbọ́ pọ́n sọ pé o ní nǹkan kan tó fẹ́ lò láṣọ kan tó máa wọ̀ o ní nǹkan kan tó máa ṣe bring it on tó o bá lò Gani tó o bá kíje àbí tó o bá bá wa rí Yorùbá nation mi ní bòrìṣà mọ́ tó o bá lò tó o bá bá wa rí Yorùbá nation mi ní bòrìṣà mọ́ wàá lọ tọmọtọmọ tayátayá ni tẹbí tará ló máa wàá parẹ́ tìrantìran ìwọ tó ò níran yìí ó dàrú.